Ìwé Lúùkù orí 10. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Olúwa sì yan 70 ọmọ ẹ̀yìn mìíràn pẹ̀lú, ó sì rán wọn lọ ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìlú àti ibi tí òun tìkálára rẹ̀ yóò gbé dé. Ó sì wí fún wọn pé, ìkórè pọ̀, ṣùgbọ́n alágbàṣe kò tó nǹkan. Nítorí náà, ẹ bẹ̀ Olúwa ìkórè kí ó rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Ẹ mú ọ̀nà yín pọ̀n, ṣáà wò ó, èmi rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn sáàárín ìkookò. Ẹ má ṣe mú àsùnwọ̀n, ẹ má ṣe mú àpò tàbí bàtà, ẹ má ṣe kí ẹnikẹ́ni ní ọ̀nà. Ní ilékílé tí ẹ̀yin bá wọ̀, kí ẹ kọ́ wípé àlàáfíà fún ilé yìí. Bí ọmọ àlàáfíà bá sì ń bẹ níbẹ̀, àlàáfíà yín yóò bà lé, ṣùgbọ́n bí kò bá sí, yóò tún padà sọ́dọ̀ yín. Ní ilé kan náà ni kí ẹ̀yin kí ó sì gbé, kí ẹ máa jẹ kí ẹ sì máa mu ohunkóhun tí wọ́n bá fi fún yín, nítorí ọ̀yà alágbàṣe tọ́ sí. Ẹ má ṣí láti ilé dé ilé, àti ní ìlúkìlú tí ẹ̀yin bá wọ̀, tí wọ́n bá sì gbà yín, ẹ jẹ́ kí ohunkóhun tí ó bá gbé ka iwájú yín ní kí ẹ jẹ. Ẹ sì mú àwọn aláìsàn tí ń bẹ nínú rẹ̀ láradá, kí ẹ sì wí fún wọn pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ sí yín. Ṣùgbọ́n ní ìlúkìlú tí ẹ̀yin bá sì wọ̀, tí wọn kò bá sì gbà yín, nígbà tí ẹ̀yin bá sì jáde sí ìgboro ìlú náà, kí ẹ̀yin kí ó sì wí pé ekuru ìyèkuru ìlú yín tí ó kù sí wa lára, a gbọ̀n sílẹ̀ fún yín. Ṣùgbọ́n ẹ mọ èyí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ sí yín. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sọ fún Sódómù ní ijọ́ náà ju fún ìlú náà lọ. Ègbé ni fún ìwọ Kórásínì, ègbé ni fún ìwọ Bẹ́tsáídà, nítorí ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní Tírè òun Sídíónì, wọn ìbá ronúpìwàdà láéláé, wọn ìbá sì jókòó nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Ṣùgbọ́n yóò sọ fún Tírè òun Sídíónì nígbà ìdájọ́ ju fún ẹ̀yin lọ. Àti ìwọ Kapaniámù, a ó ha gbé ọ ga dé òkè ọ̀run, a ó rẹ̀ ọ́ sílẹ̀ dé ipò kú. Ẹni tí ó bá gbọ́ ti yín, ó gbọ́ ti èmi. Ẹni tí ó bá sì kọ̀ yín, ó kọ̀ mí. Ẹni tí ó bá sì kọ̀ mí, ó kọ̀ ẹni tí ó rán mi. Àwọn 70 náà sì fi ayọ̀ padà wípé, Olúwa, àwọn ẹ̀mí èṣù tilẹ̀ ń foríbalẹ̀ fún wa ní orúkọ rẹ̀. Ó sì wí fún wọn pé, èmi rí Sátánì ṣubú bí mọ̀nàmọ́ná láti ọ̀run wá. Kíyèsí, èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkéekè mọ́lẹ̀, àti lórí gbogbo agbára ọ̀tá. Kò sì sí ohun kan bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Ṣùgbọ́n kí ẹ má ṣe yọ̀ sí èyí pé àwọn ẹ̀mí ń foríbalẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ kúkú yọ̀ pé a kọ̀wé orúkọ yín ní ọ̀run. Ní wákàtí kan náà, Jésù yọ̀ nínú ẹ̀mí mímọ́, ó sì wí pé, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Bàbá, Olúwa ọ̀run wáyé, pé ìwọ pa nǹkan wọ̀nyí mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọlọ́gbọ́n àti amòye, ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́. Bẹ́ẹ̀ ni, Bàbá, bẹ́ẹ̀ ni ó ṣàyẹ ní ojú rẹ. Ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ Bàbá mi wá. Kò sì sí ẹni tí ó mọ ẹni tí ọmọ ń ṣe bí kò ṣe Bàbá, àti ẹni tí Bàbá ń ṣe bí kò ṣe ọmọ, àti ẹnikẹ́ni tí ó bá sì wu ọmọ láti fi hàn fún. Ó sì yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lé apá kan, ó ní, ìbùkún ni fún ojú tí ń rí ohun tí ẹ̀yin rí. Nítorí mo wí fún yín, wòlíì àti ọba púpọ̀ ni ó fẹ́ rí ohun tí ẹ̀yin rí, wọn kò sì rí wọn, àti láti gbọ́ ohun tí ẹ̀yin ń gbọ́, wọn kò sì gbọ́ wọn. Sì kíyèsí, amòfin kan dìde, ó ń dán wò, ó ní, olùkọ́ni, kí ni èmi ò ṣe kí èmi kí ó lè jogún ìyè àìnípẹ̀kun? Ó sì wí pé, kí ni a kọ sínú ìwé òfin bí ìwọ ti kà á?
ó sì dáhùn wípé kí ìwọ kí o fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ àti ẹnìkejì rẹ bí ara rẹ. Ó sì wí fún pé ìwọ dáhùn rere, ṣe èyí ìwọ ó sì yè. Ṣùgbọ́n ó ń fẹ́ láti dá ara rẹ̀ láre. Ó wí fún Jésù pé, ta á sì ní ẹnìkejì mi? Jésù sì dáhùn, ó wí fún pé, ọkùnrin kan ti Jerúsálẹ́mù sọ̀kalẹ̀ lọ sí Jẹ́ríkò. Ó sì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà, tí wọ́n gbà á ní aṣọ, wọ́n ṣá ní ọgbẹ́, wọ́n sì fi sílẹ̀ lọ ní àìpa ní àpátán. Ní alábàápàdé ní àlùfáà kan sì ń sọ̀kalẹ̀ lọ lọ́nà náà. Nígbà tí ó sì rí, ó kọjá lọ ní ìhà kejì. Bẹ́ẹ̀ náà sì ni ọmọ Léfì kan pẹ̀lú, nígbà tó dé ibẹ̀ tí ó sì rí, ó kọjá lọ ní ìhà kejì. Ṣùgbọ́n ará Samaria kan tí ó ń re àjò, ó dé ibi tí ó gbé wà. Nígbà tí ó sì rí, àánú ṣe é. Ó sì tọ̀ lọ, ó dì í lọ́gbẹ́, ó da òróró òun ọtí wáìnì sí i, ó sì gbé lé orí ẹranko tí òun tìká lára rẹ̀, ó sì mú wá sí ilé èrò, ó sì ṣe ìtọ́jú rẹ̀. Nígbà tí ó ń lọ ní ijọ́ kejì, ó fi owó idẹ méjì fún olórí ilé èrò, ó sì wí fún pé máa tọ́jú rẹ̀. Ohunkóhun tí ìwọ bá sì ná kún, nígbà tí mo bá padà dé, èmi ò san fún ọ. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, ta ni ìwọ rò pé ṣe ẹnì kejì, ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà? Ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un. Jésù wí fún pé, lọ, kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, ó wọ ìletò kan. Obìnrin kan tí a ń pè ní Màtá sì gbà sí ilé. Ó sì ní arábìnrin kan tí a ń pè ní Màríà, tí ó jókòó lẹ́bàá ẹsẹ̀ Jésù tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n Màtá ń ṣe ìyọ́nú ohun púpọ̀, ó sì tọ̀ wá, ó ní, Olúwa, ìwọ kò kúkú ṣú sí arábìnrin mi tí ó fi mí sílẹ̀ láti máa nìkan ṣe àìsinmi. Wí fún un kí ó ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n Jésù dáhùn sí i, ó sì wí fún un pé, Màtá, ìwọ ń ṣe àníyàn àti làálàá nítorí ohun púpọ̀, ṣùgbọ́n ohun kan ni a kò lè ṣe aláìní. Màríà sì ti yan ipa rere ńlá tí a kò lè gbà lọ́wọ́ rẹ̀.